A kú ojúmọ́, a kú ojúmọmọ. À ń kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wípé a kú ojúmọmọ. À ń kí yín káàbọ̀ sórí ètò wa fún tòní, ohun tó ń lọ. Pẹ̀lẹ́mi ọmọ yín olólùfẹ́ yín Abdulrahman Lawan, ọmọ Ẹ̀gbá, ọmọ Lísàbí, ọmọ Agbègbè Àkàlà. Ẹ máa bá wa pàdé lórí ìkànnì yìí lórí àwọn ohun tó ń lọ lágbàáyé. A máa mú wá sí yín létí sójú ìwòran yín. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àbí kò tí ì kàn sí ti yín? Ọba Olúwo tún ti sọ̀rọ̀ o. Kí ló wá wí? Ọba Abdulrasheed Telu 1, ọba Olúwo ti ilẹ̀ Ìwó. Ó mà tún wá wí pé ǹjẹ́ tẹ̀yin ọmọ Yorùbá tí a bá lè pa ilé àwọn òrìṣà wa dà sílé Olódùmarè, inú àwọn yóò dùn láti lè máa bá wa jọ́sìn níbẹ̀. Bí Mùsùlùmí ṣe nílé ẹ̀sìn tiwọn, tí Kìrìsìtẹ́nì náà sì ní ilé ẹ̀sìn tiwọn. Gbogbo àwọn ọmọ Yorùbá káwa náà palẹ̀ àwọn òòṣà wa tì. Ilé Ṣàngó òjíṣẹ́ ni, ilé Ògún òjíṣẹ́ ni, ilé Ọbàtálá òjíṣẹ́ ni. Bí a bá ti lè pa wọ́n, yí wọn padà sí ilé Olódùmarè, inú wọn yóò dùn láti lè bá wa jọ́sìn níbẹ̀. Ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu ọba kábíyèsí Telu, aláṣẹ lórí òrìṣà. Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀, mo kí a kú àárọ̀ àjíire bí. Ọ̀ranyànjú mi láti ilẹ̀ Ìwó, Olúwo tilẹ̀ Ìwó. Ọ̀ranyànjú mi lénìí fún gbogbo ọmọ Yorùbá ni wípé nígbà tí ẹ bá tó ní, nítorí gbogbo ilé tó wà nílẹ̀ Yorùbá tá à ń pè ní ilé ìjọsìn òrìṣà, ilé ìjọsìn Ọbàtálá, ilé ìjọsìn Ọ̀ṣun, ilé ìjọsìn ojúbọ Ṣàngó, ojúbọ gbogbo ẹ̀ ló wà. Níbo ni ilé Olódùmarè wà? Ilé Olódùmarè táwa mọ̀ ní ilé ọba. Ọba ìṣe èèyàn, Ọlọ́run lọba. Àwa tá a wà lórí, èmi tí mo wà lórí àpèrè yìí, mi ni àrólé Ọlọ́run ọba, àrólé Olódùmarè. A jẹ́ wípé ààfin ọba òun lààfin Ọlọ́run ọba. Ibẹ̀ ni ó yẹ kí Yorùbá ti máa sin Ọlọ́run. Ó yẹ kí gbogbo wa máa ti mọ Ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo. Ẹ ra àwọn Christian, ẹ rí i pé wọ́n nílé Ọlọ́run. Àwọn Mùsùlùmí, àwọn náà nílé Ọlọ́run, mọ́sálásí. Kò sí ilé Ọlọ́run nílẹ̀ Yorùbá. Kémi àti ẹ̀ gbà, èmi bí mo ṣe wà yìí, mo gbà pé ká tiẹ̀ sọ pé àwọn bàbá wa tí wọ́n ti lọ, tá à ń pè lórìṣà lénìí, àwọn bàbá wa tí wọ́n ti lọ, mo gbà pé ká tiẹ̀ sọ pé òjíṣẹ́ ni wọ́n, ẹ jẹ́ àti ẹ̀ gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn Mùsùlùmí ò nílé ìjọsìn Muhammad. Ẹ̀yin wá nílé ìjọsìn òjíṣẹ́, ẹ nílé ìjọsìn ẹni tó rán wọn níṣẹ́. Ilé ìjọsìn Olódùmarè níbo ló wà nílẹ̀ Yorùbá? Ìyẹn ni mò ń darí gbogbo ọmọ Yorùbá sí. Tí ẹ bá yí àwọn ilé ìjọsìn òrìṣà, tẹ́ ẹ bá yí wọn padà sílé ìjọsìn Olódùmarè, èmi gan bá yín débẹ̀. Wọ́n máa ń lọ sí mọ́sálásí nítorí ilé Ọlọ́run ni a pè. Wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n nílé Ọlọ́run. Bẹ́ẹ̀ bá wá nílé ìránṣẹ́ òjíṣẹ́, ẹ jẹ́ àgbà pé òjíṣẹ́ ni gbogbo àwọn tá a kà sílẹ̀ tí wọ́n dórìṣà. Gbogbo ilé òjíṣẹ́ lẹ pè, ilé Ọlọ́run, ilé Olódùmarè. Tẹ́ ẹ bá sọ àwọn ilé ìdílé Olódùmarè, èmi gan bá yín débẹ̀, ń bá yín sin Olódùmarè. Níjọ́ tí gbogbo àwọn tí wọ́n ní ẹ̀yin èmi ń sọ fún yín pé ìṣẹ̀ṣe tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹni tá a bá láyé, Olódùmarè la bá láyé. Àti sin Olódùmarè nìkan ni ẹ̀sìn àbáláyé. Ìyẹn ni kìí ṣe gbogbo ohun tẹ́ ẹ wá ní nílẹ̀ Yorùbá ò ju ilé ìjọsìn Ọ̀rúnmìlà, ilé ìjọsìn Odù, ilé ìjọsìn ìránṣẹ́
ṣé ẹ fẹ́ máa jẹ́ ká máa sin Olódùmarè ká tó máa sìn ránṣẹ́ rẹ̀? Èèyàn máa sin Olódùmarè, èèyàn wà máa ṣàdúrà fún ẹ wo àwọn mùsùlùmí yẹn nísìn tí wọ́n bá pe Ànábì Muhammad ẹ̀rín tí wọ́n sọ wọn ò ní sallallahu alaihi wasallam, kì í ṣe pé wọ́n ń bọ́ wọn ò ṣe nǹkan kan tí wọ́n ń ṣe ni pé wọ́n ṣàdúrà fún gbogbo èèyàn. Gbogbo Yorùbá ló yẹ kó máa ṣàdúrà fáwọn bàbá wọn, ṣùgbọ́n ẹ sọ wọ́n di téèyàn ọmọ bọ̀. A lè máa sin Olódùmarè a tún máa sin àwọn òjíṣẹ́. Kò lè, òjíṣẹ́ làwọn, òjíṣẹ́ ní Ṣàngó, ẹ̀já pọ́n òjíṣẹ́ lògún, òjíṣẹ́ ní Ọya, Ṣàpọ̀nná, Máremí, gbogbo wọn tó ti lọ, gbogbo àwọn tẹ́ ẹ sọdọ̀ òrìṣà tẹ́ ẹ wá ń bọ, wọn ò tó sìn, wọn ò tó bọ. Olódùmarè tèmi ń rólé fún, ibi tá a ti jọ ń ní wàhálà, tá a ti jọ gbọ́ra wa yé, tá a sì lè gbọ́ra wa yé, òun ní pé tẹ́ ẹ bá ti ń fi tọ́ yẹ fún Ọlọ́run, exclusive right Ọlọ́run tó yẹ pé ti ẹnìkan ni, tẹ́ ẹ bá ti ń gbé fún èèyàn àtẹ̀ntọ́ ránṣẹ́, a lè máa bọ Ọlọ́run ọba, ká máa sin Ọlọ́run ká tó máa sin àwọn òjíṣẹ́ rẹ̀. Sísìn àti bíbọ Olódùmarè nìkan ló yẹ. Ire o, yọ̀dà fún mi, ẹ ṣoríire o, ẹ láyọ̀, ẹ ráàánú gbà. Ọlọ́run ọba mi yí àwọn tí wọ́n ti ṣìnà, yọba mi yí wọn lọ́kàn padà sí wọn. O ire àánú, ire ayọ̀, ire àlàáfíà, ìgbéga tí ọmọ ayọ̀ wà ní ọmọ jẹ́ ti yóò rí bẹ́ẹ̀, yóò máa ṣe bẹ́ẹ̀ láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá tẹ́nìkan ò gbọdọ̀ bí léèrè. Kábíyèsí Olódùmarè.